kí gbogbo wọn mọ múra lẹ̀ ogun ń bọ̀ ogun tí kìí ṣe ogun àdá tàbí ìbọn mẹ́rin yèérí Olódùmarè. ikú ìyá mi gbádùn ọ̀gá mi ló bá fún mi ní ráìsì àfi màkàrónì díẹ̀ sí i. ara mẹ́rin rí mùròdì ògbólóǹgbò látẹ̀ àkàndọ̀rọ̀ Awíkóńkó. òótọ́ ni pé tuntun kọ́ la dé sìn tẹ̀rùn ọmọ pàdé òjò lọ́nà. lóòótọ́ ni pé kò sí ní tójú òrírí ńlá máa ń sọ. mo fi pé mo ti rìnnà títí mo bá buké nbi títí ń fapá ṣe tán. mo ti bá ara rà nbi tó ti ń gorí àròkó tó lè fi yọ̀tọ̀ bẹ̀. ńlé tí wọ́n bẹ̀rẹ̀ lókè tí wọ́n parí sísàlẹ̀ nìkan ni wọn ò tí ì rírí. pàpà síbẹ̀síbẹ̀ náà ojoojúmọ́ nìkan kàyéfì ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé. eléyìí túmọ̀ sí pé kí gbogbo wọn mọ múra lẹ̀ ìyẹn ń bọ̀ ogun ń bọ̀ ogun tí kìí ṣe ogun àdá tàbí ìbọn ogun tí wọ́n fẹ́ fi reduce population ayé. òye mi sáfẹ́ sọ pé Ọlọ́run ọba mi jẹ̀bi ni láti dá wa lọ́mọ adarí oorun ó dá wa ó fún wa lọ́pọlọ ó dá wa ó fún wa ní gbogbo nǹkan tá a nílò láti jẹ́ èèyàn. ẹnìkan ó sì mọ bínú ẹnìkan ẹ̀ ń gọ́ ọmọ bínú ẹ̀ ń gbọ́n òtún mọ bínú ẹ̀ ń tọ́gọ̀ àwọn tó rí iṣẹ́ ọmọ gbàdúrà kára tó kù ọmọ rì ṣe. ẹnìkan ó dédé dúró ní dúró pé kò nìkan kọ́ńtrólì ayé lára ẹnìkanìkan ó jí lójúmọ́ kan kó sopa yí ọ̀pá rẹ̀ wọ́n ti gbìyànjú bẹ́ẹ̀ láì mọye gbà. now eléyìí tí wọ́n gbé dé tọ́jẹ́ tuntun a ti ń rí àràpá ẹ̀ ṣùgbọ́n àmọ́ nǹkan tó bí ọ̀pọ̀lọpọ̀ nù wa ní ń gbin ọ̀pẹ tí ò lékùrọ́ ẹ rántí ẹ mọ̀ sọ pé ọ̀pẹ àgíríkì ni kò lékùrọ́ ìyẹn túmọ̀ sí pé wọ́n ó fi ọ̀pẹ yẹn gba ilé tó lékùrọ́ lọ́wọ́ wa tán tó bá di ọdún kan because ńgbà tá a bá gbin ilé tó lékùrọ́ mọ́ torí ọ̀kánjúà tá a mọ̀ sọ pé a máa lépo ju ilé tó lékùrọ́ lọ tó bá wá yá ìjọba ni ó máa ta spẹ́sì ọ̀pẹ yẹn torí pé ńgbà tí ọba ti lékùrọ́ kò sí èso tẹ́ ẹ tún fẹ́ gbìn mọ́ èyí tán ti lọ láti laboratory nìkan ló máa jáde náà máa ta government sì ni ó máa ta now eléyìí àwògedengbe bẹ́ẹ̀ bá fẹ́ gbìn gbàdo kóró àgbàdo lẹ̀ ń gbìn bẹ́ẹ̀ bá gbìn bẹ́pẹ hóró bẹ́pẹ ni gbogbo èso tá à ń jẹ pátápátá ó ní hóró ẹ̀ tí wọ́n ń gbìn wọ́n wá fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ ó jẹ́ seedless ìyẹn ò ní pé kò ní hóró mọ́ wọ́n ti prepare ẹ̀ ní laboratory náà mọ̀ tà jáde ẹ̀ mọ̀ fi tìdùnnú rà á eléyìí tọ̀dọ̀ ti yín tó léso ẹ̀ mọ̀ gbèsẹ́gbẹ́ kan kò bá gbà mú mọ́jàre tẹ́ bá wá parun tán wọ́n wà fún yín ní conditions. bàbá yìí sọ̀rọ̀ tọ́pọ̀ ẹ jẹ́ ń fi ṣe òun lámbọ́ fàfà kọ́mọ jẹ́ àwítúnwé asán ẹ jẹ́ ń play rẹ̀ kò kúkú pọ̀ rárá ẹ jẹ́ àkọ́kọ́ wò kí gbogbo ọjọ́ wò ká tó sọ̀rọ̀ nípa rẹ̀. God bless you. Slowly getting rid of all seeds in fruits and vegetables, and honestly it's brilliant because once every apple, grape, watermelon and tomato is seedless, guess who controls life itself? No more planting your own food, no more saving seeds for next season. Everything you eat, everything that grows, will come from our labs. And when the last natural seed is gone, that's when it gets fun. We can make them rare, expensive, maybe even licensed. Only billionaires that will have gardens, and everyone else will have to subscribe to eat. Sounds insane, right? But it's already happening. Seedless isn't convenience, it's containment. Every time you pick up a seedless fruit, you're holding a future that can't reproduce. So yeah, expect more seedless, everything. Because the easiest way to control the world is to stop it from growing. So remember to stay safe out there.